Ẹ̀yin èèyàn ilé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Yorùbá ló pòwe wọ́n ní ẹlúùlú tó fa òjò orí ara ẹ̀ ló fi máa gbé. Èyí tá a tún gbọ́ yìí ó tún lágbára díẹ̀. Ẹ káàbọ̀ sí Mashola Gist TV o. Ẹ̀yin olólùfẹ́ Mashola Gist TV, ṣé àlàáfíà ni ẹ wà? Gbogbo lé ńkọ́. Mo kí yín àgbà, ọmọdé, ọkùnrin, obìnrin, ìpè ẹ kú ọjọ́ ìní. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń ṣe ọjọ́ ìbí, ẹ kú ọdún, ẹ kú ìyèdún, ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé. Ní 12 of September 2025. Èyí tí a gbọ́ ó tún yà wá lẹ́nu nítorí wípé Ọlọ́run ọba aláàánú òun ló ń jà fún Queen Naomi o. Wọ́n ń bá ojú rere àwọn èèyàn pàdé, wọ́n dẹ̀ ń bá ojú rere Ọlọ́run pàdé. Wọ́n ní ṣe ni ìkan nínú àwọn àǹtí wa yìí, wọ́n ní wọ́n kó màálù àti iṣu wá sí inú ààfin láti wá bẹ bàbá wèrè ńlá nítorí wípé wọ́n ti ṣe gbogbo àwọn ètò láti gbé traditional right lé àwọn mẹ́ta nínú àwọn sisi wa yìí. Wọ́n ti ṣe gbogbo ètò láti gbé lé wọn. Lẹ́yìn yẹn ni a gbọ́ wípé wọ́n fi wọ́n sí ìgbèlé pẹ̀lú ewé àmì ọ̀pẹ. Ẹ rí i pé àfi kí Ọlọ́run Elédùmarè kó máa ṣàánú fún wa. Nítorí pé kí ni? Nítorí pé ẹ̀ ń bínú ẹni tí Ọlọ́run ti gbé ga. Wọ́n ní ìgbà tí àwọn tó kó iṣu àti cow yìí wá sí inú ààfin bàbá wèrè ńlá, wọ́n ní wọ́n sọ fún wọn pé kán máa kó nǹkan wọn lọ. Pé kò sí ṣíṣe, kò sáì ṣe. Bàbá wèrè ńlá ti fi ọ̀rọ̀ wọn múlẹ̀ o. Ẹ mọ̀ wípé ó ti pẹ́ tí wọ́n ti ń sọ ọ̀rọ̀ yìí tó ń pa bí òwe fún wọn wípé kí wọ́n jáwọ́ nínú ìjà tí wọ́n ń jà, tí wọ́n ń bá Queen wa jà wípé torí kò lè gbé wọn dé ibi kankan. Ṣùgbọ́n wọn ò gbọ́. Bàbá wèrè ńlá ní sùúrù, ọ̀pọ̀lọpọ̀ sùúrù ni wọ́n ní. Nítorí pé gbogbo wa náà la rí ní ìgbà yẹn tí wọ́n fún wọn ní open check. Pé kí wọ́n lọ ra lé. Pé nǹkan tó kàn fẹ́ ni pé kán kúrò nínú ààfin so that Queen wa àti ọmọ wọn wá lè wọ inú ààfin. Ṣùgbọ́n wọ́n ní wọn ò dáhùn. Wọ́n ń lérí, wọ́n ń léka. Kó tó wá dé pé wọ́n bẹ̀rẹ̀ sí sọ ọ̀rọ̀ yìí di spiritual battle. Ẹ̀yin èèyàn lé, ìgbà kan ni a gbọ́ wípé àwọn elder gan wọ́n dá sí ọ̀rọ̀ yìí wípé nǹkan tí bàbá wèrè ńlá láwọn fẹ́ ṣe yẹn gan náà máa ṣe. Wípé kò sí nǹkan kan tí ó máa ti ẹ̀yìn ẹ̀ yọ. Torí wọ́n ní ewé àmì ọ̀pẹ yìí, wọ́n ní tán bá ti gbé lé èèyàn, torí wọ́n máa fi síbi ẹnu ọ̀nà wọn tán bá ti wà nínú inú ilé, wọ́n á fi síbi ẹnu ọ̀nà wọn. Ara àwọn ètò traditional right tó máa ń ṣe ni. Wọ́n ní ẹni yẹn, wọ́n ní òun àti ẹrú tó wà ní agbègbè yẹn, wọ́n ní wọn ò ní yàtọ̀ síra wọn o. Wọ́n ní kò bá dáa fún àwọn obìnrin láti lọ fúnra wọn. Wípé kò bá dáa fún wọn láti lọ fúnra wọn. Wípé tán bá lọ fúnra wọn, wọn ò bá ṣì ní iyì ju wípé bí wọ́n ṣe gbé traditional right yẹn lé wọn lórí lọ. Ṣùgbọ́n ṣé ẹ mọ̀ àwọn tó jẹ́ pé wọ́n ti jẹ́ báyìí, wọ́n ti jẹ́ báyìí. Kí ni wọ́n fẹ́ wá máa sọ níta wípé àwọn jẹ́? Ẹ̀yin èèyàn lé, gbogbo ọ̀nà ni wọ́n ní àǹtí wa gbà láti
sọ nǹkan tí kò ṣẹlẹ̀. Torí bí a ṣe gbọ́ wọ́n ní ó sọ pé Queen wa ń lo oògùn fún bàbá wèrè ńlá ni. Ṣé ẹ mọ̀ pé irú àwọn ọ̀fẹ́ báyìí oògùn náà ló máa jọ? Because ẹ̀yin náà ẹ wo ìfẹ́ tí bàbá wèrè ńlá ní sí Queen wa. Ìfẹ́ tó lágbára ni. Ìfẹ́ tó lágbára. Èmi gan máa ń gbọ́ ìfẹ́ tí bàbá wèrè ńlá àti Queen wa yìí ni mo wá rí pé àwọn ìfẹ́ tó lágbára ṣì wà. Kò sí ọgbọ́n tí àwọn sisi wa gbogbo yìí ò dá. Kò sí nǹkan tí wọ́n ṣe. Kò sí nǹkan tí wọ́n try. Ṣùgbọ́n pàbó ló ń já sí. Nítorí pé Ọlọ́run ń jà fún Queen wa, ó dẹ̀ ń jà fún bàbá wèrè ńlá. Gbogbo àwọn ọ̀nà tí wọ́n gbà, Ọlọ́run tú àṣírí wọn ni. Ó ń tú àṣírí wọn lẹ́yọ kọ̀ọ̀kan. Ìgbà kan la gbọ́ pé ìkan nínú wọn lọ sí ọ̀dọ̀ bàbá wèrè ńlá tó lọ ń bẹ̀bẹ̀ pé ilé tó ń rà o, òun á tà o, kó má jẹ́ kí wọ́n gbé traditional right lé òun lórí o. Wọ́n sọ fún yín pé ṣé ìgbà tí ẹ̀ ń ṣe àwọn kiní tó ń sọ fún yín ṣe ẹ dáhùn? Ṣé nígbà yẹn o lérí léka wípé kì í ṣojú ayé ẹ̀ ni Queen wa ti máa wọ inú ààfin yẹn? Kò sí àrà tó dà tán. Okay, ní ìsìn ìgbà tí bàbá wèrè ńlá wá bẹ̀rẹ̀ tí wọ́n fi ọ̀rọ̀ wọn múlẹ̀ ló wá ní rárá kó máa bẹ̀bẹ̀ wọ́n. Ìwọ á dálé padà. Ìwọ ò fẹ́ kúrò nínú ààfin. O ò fẹ́ jẹ́ kí wọ́n gbé traditional right lé ẹ. Wọ́n ní gbogbo nǹkan tí bàbá wèrè ńlá ń sọ ní ìsìn ni bí wọ́n ṣe máa jáde táwọn èèyàn máa rí àwọn àti Queen wa pọ̀. Pé enough is enough. Pé gbogbo àwọn nǹkan tí ẹ ní kí n ṣe mo ti ṣe pátápátá. Mo fẹ́ jáde pẹ̀lú Queen mi. Ẹ̀yin ò rí bí àwọn videos Queen wa ṣe ń flow lẹ́nu jọ́ mẹ́ta yìí. Ó lágbára. Ọlọ́run fi ara balẹ̀, ó fi dá Queen wa ni. Ọlá Ọlọ́run, ẹwà Ọlọ́run ó wà nínú ayé wọn. Kò dẹ̀ ní fi wọ́n sílẹ̀ láéláé. Ẹ jọ̀ọ́, ta ló máa rí irú obìnrin alálùbáríkà báyìí tó máa ní kó lọ? Obìnrin ìdùnnú. Obìnrin tí ẹwà Ọlọ́run tó wà nínú ayé ẹ̀. Kì í ṣe kéèyàn lẹ́wà nìkan, ṣùgbọ́n kéèyàn ní ìtẹríba àti sùúrù. Queen wa ní sùúrù. Sùúrù tán dẹ̀ ní ló jẹ́ kí wọ́n borí gbogbo àwọn ìjà wọ̀nyí. Nítorí ẹni t'Ọlọ́run fẹ́ ni Queen wa o. Ẹni t'Ọlọ́run fẹ́ ni wọ́n. Ẹ̀yin èèyàn lé, ẹ̀yin náà ẹ wo bí wọ́n ṣe rẹ ara wọn sílẹ̀ pẹ̀lú bí wọ́n ṣe lẹ́wà tó wọ́n sì rẹ ara wọn sílẹ̀. Torí ẹ̀ ni Yorùbá fi máa ń sọ pé ìgbéraga ló ń ṣíwájú ìparun. Ẹlòmíì kò jẹ́ nǹkan kan ṣùgbọ́n ìgbéraga yìí ó ti ba ayé wọn jẹ́. Mo bá Queen wa yọ̀. Mo dẹ̀ bá bàbá wèrè ńlá yọ̀. Nítorí pé ìgbà tí àwọn ẹbí Queen wa gan tán wá sí inú ààfin, bàbá wèrè ńlá wọ́n sọ fún wọn pé ìjà dópin, ogun ti tán. Àwọn fẹ́ jáde pẹ̀lú ìyàwó àwọn ní gbogbo ìgbà tó bá wù àwọn. Kọ́ má sá wọn mọ́lé mọ́. Enough is enough. She is beautiful. She is elegant. Ìyàwó mi ni, ayọ̀ mi ni, ìdùnnú mi ni. Ẹ jẹ́ kí ayé yọrí wa pọ̀. Ẹ̀yin èèyàn lé, Ọlọ́run Elédùmarè á túnbọ̀ máa wà pẹ̀lú Queen wa àti bàbá wèrè ńlá. Bàbá wa pẹ́ lórí ìtẹ́ yẹn ní agbára Ọlọ́run. Ikú ò ní gbé wọn dè, àrùn ò ní gbé wọn dè. Gbogbo ìfẹ́ tí wọ́n ní sí àwọn ọmọ ènìyàn tí wọ́n ń ṣe Ọlọ́run náà, ó máa bá wa dẹ́mi wọn sí. Ọlá wọn kò ní bàjẹ́ ní agbára Ọlọ́run àti Queen wa náà. Mo dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run fún gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi bí mo ṣe máa ń sọ. A gbọ́ gbogbo àwọn kiní yìí. A rí o. Allegedly ní gbogbo ẹ̀.
Mashola ni orúkọ mi, Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe, tẹ notification bell yín so that tá bá ti post any gist ẹ máa rí. Òkè òkè ni ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láìláì. Ẹ má gbàgbé prize giveaway wa tó ń bọ̀ ní October 15. Ẹ̀yin èèyàn lé ẹ follow mi ní orí ọ̀fẹ́ Gist TV. A máa ń sọ celebrity gist àti ìrírí ayé ń bẹ̀. Ẹ follow mi orí ọ̀fẹ́ Gist TV. Torí tá bá ti parí prize giveaway yìí ní October 15 bẹ́ẹ̀ láti máa ṣe prize giveaway. Ọlọ́run Elédùmarè á máa wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi o. Ìdáwọ́lé yín á máa yọrí sí rere, ìbùkún, ayọ̀, àlàáfíà ò ní fi yín sílẹ̀ o. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.